jìgbìjìgbìjìgbìjìgbì Alhaji Táyé Currency Àkàndé ó ti da íńtánẹ́ẹ̀tì rú pẹ̀lú orin wèrè la fi ń wo wèrè tó lọ́ọ́ kọ níbi ìgbádé Olúbàdàn tuntun. Ẹ wo àwọn ọmọ Ìbàdàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kọrin níbi ìgbádé. Alhaji Tirilẹ́dà àwọn lórin tó kọ ó máa gba Grammy ò níbi ìgbádé. Bákan náà Alhaji Àkàndé Àbáàsì Òbésèré Papa Tọ̀síbẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jọ ọmọ Ìbàdàn àwọn ni wọ́n jọ dàlúbọ̀lẹ̀. Ẹ jẹ́ á sáré ṣàgbéyẹ̀wò èwo nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló gbégbá òrókè. Ẹ má gbàgbé ẹ má bá ń click lórí subscribe button yẹn, ẹ bá ń like, ẹ bá ń share, ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ó yá. Wèrè la fi ń wo wèrè, wèrè la fi ń wo. Ẹ wo wèrè la fi ń wo wèrè. Dìdìrín la fi ń wo dìdìrín. Wèrè la fi ń wo wèrè. Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà, àwọn pàǹtí ẹ̀wà. Ládọjà ògo 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 ó ṣe sínétọ̀ ó ti ṣe gómìnà ó ti wá dọ́gba lẹ́yìn. Ládọjà Adéwọ̀lú Ládọjà ó yàtọ̀ sáwọn gàrí ẹ̀wà sáwọn èèyàn lásán àwọn ìranù àwọn aṣòṣì màmọ́. Ládọjà ògo 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 ògo. Ládọjà ó yàtọ̀ sáwọn èèyàn lásán àwọn pàǹtí ẹ̀wà àwọn ìranù àwọn aṣòṣì màmọ́. Ẹ wo Ládọjà ọba tó dúró. Ládọjà wọ́n jẹ́ gbèsè fún gbèsè rí. Aláàrù owó owó ọ̀pọ̀ ọba lọ́jọ́. Ládọjà bàbá àwọn ẹ̀rọ ìlẹ̀. Bàbá Adéwọ̀lú ni wọ́n máa rí. Ìbàdàn ọba Adéwọ̀lú ọmọ ọlọ́lá ni wọ́n ọmọ ọkùnrin tó dára. Adéwọ̀lú gẹ́gẹ́ bó ṣe ń lọ nìbàdàn lórí ìkájọba kò sí àdáyọ̀bẹ bẹ́ẹ̀ nìkan bá ti gbẹ̀sẹ̀ gbogbo wa láti mẹ́ni ìjókòó abẹ́jọba ní Ìbàdàn ìyàdáyọ̀bẹ ó sì níbẹ̀ gbogbo wa láti mẹ́ni ìjókòó dájúdájú. Ọládọjà ló kàn nísẹ̀yìn Adéwọ̀lú ló kàn nísẹ̀yìn Excellency ló kàn nísẹ̀yìn former gómìnà ìyẹn lọ́yọ̀ state Rashidi lóde tún kàn Kòńdó. Ọládọjà lọ́kàn nísẹ̀yìn àní Rashidi ló tún kàn Adéwọ̀lú ló tún. àbí ló dé alhamdulilayi lọ́wọ́ ṣe o àsìkò ọba ẹ máa tù wá lára o àárín tiwa ṣe ń bẹ̀ o ekulé akébi eku ẹyẹlé akébi ẹyọ ọmọ èèyàn fọ bí èèyàn gbogbo àwọn abọ̀ yarí tiwa ṣe o mílíọ̀nù dọ́là ló ń sọ ọmọ ẹ̀kẹ́ pound kébi gan ro lágbára lọ́wọ́ lọ́wọ́ wèrè oníwò wèrè fún wa o àwọn òde níyà wèrè o. Kò sáyé wèrè lọ́dọ̀ tí wọ́n. Kò sáyé wèrè lọ́dọ̀ tí wọ́n. Ọba wa tuntun Olúbàdàn ọ̀gbẹ́ pẹ́lẹ́ kábíyèsí ọmọ Ládọjà ọba tuntun Olúbàdàn ọ̀gbẹ́.
olúwa rẹ̀ kò pẹ́ láyé. Wọ́n ló ń tẹ̀ mọ́lẹ̀, tẹ̀ ló ń tẹ̀ mọ́lẹ̀ ní ilé bẹ́ẹ̀. Wọ́n ló fagídí tẹ̀ mọ́lẹ̀ ló ṣe ń wọlé mọ́ lọ́wọ́. Olúwa ẹ̀kọ́ dídì rẹ̀. Ara ẹsẹ̀ tó ń Ọba bá wà sí ọ̀dọ́ pé sínú ìmọ̀lẹ̀ ọmọ àlejò ọ̀nà. pa àpàtókè. Ẹ̀pẹ́ ọba tuntun Olúbàdàn kò pẹ́. Ọmọ ládọ́ta ọba tuntun Olúbàdàn kò pẹ́. Eléyìí lọ́wọ́ mi gbàgbà. Máa ń bóyá o. Méjì máa wọlé kí ló dé. Ẹni tó bá ládọ́ta Adéwọ̀lù gbòòrò ìlú ọba tuntun Olúbàdàn kò pẹ́. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo wa dọ̀rọ̀ ní ọmọ Ládọ̀jà. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo wa dọ̀rọ̀ ní ọmọ Ládọ̀jà. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Kó o ṣáà dúró bẹ̀, wọ́n kàn gáàdì bẹ̀, wọ́n máa wọ ẹ. Oyo State Ìbàdàn. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo Adéwọ̀lú ọmọ Ládọ̀jà. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Gbogbo Adéwọ̀lú ọmọ Ládọ̀jà. Gbogbo ayé ẹbí wọn kú oríire. Wọ́n ti rìn ní, wọ́n ti rìn láìpẹ́ yẹn náà. Bọ́lájàdé ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀. Bọ́lájàdé ní ìmọ̀lẹ̀. Olúbàdàn mo ti sáwé. Ìbáná mi ìsáájú àlàmú táyé ń bẹ̀ o. Ọlọ́run ọba làbọ́dá, ọba lónìí lọ, ọba tí ó mọ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn bó. Orí pé bá máa dábẹ́ òòrùn ìmọ̀ rẹ̀. Èyí tí a ní ìjọba àlàmọ́ ọlọ́gbẹ́ kúlé. Ẹgbẹ́ tí a gbọ́ ọ̀nà sí àdé. Àti ìjọba nílùú Ìbàdàn. Àti ìjọba àná ṣe èyí o. Jọjọ. Adéwọ̀lú ọmọ Ládọ̀jà. Eléyìí kan màmá ó gbẹlẹ́gẹ́ sírí ìmọ̀lẹ̀ àlàmọ́ ẹ̀rí.
àsálàmù ọmọ ẹ̀dá máa ló ń kú kọ́jú ọlọ́run òkú kọ́jú. ọmọ ẹ̀dá ọlọ́run máa ló ń kọ́jú ọlọ́run òkú kọ́jú. gbogbo Ìbàdàn á kú oríire. ọlọ́sẹ̀ á kú oríire. ẹ̀rí kó lágbára gan-an ẹ jẹ́ ká máa drop comment wá sábẹ́ comment section ká pàdé ńbẹ̀ tó bá jẹ́ King Dr. Saheed Òṣùpá ńbẹ̀ ẹ gbọ́ ṣé yóò rí bẹ́ẹ̀ àbí Olúayé K1.